Olódùmarè o, ìbà bàbá mi Edward Òrìṣàtọ́lá, ìbà gbogbo alágbára tí ń bẹ nílẹ̀ Yorùbá, oṣó alẹ́ àjẹlé, ìbà gbogbo lọ́ba lọ́ba ẹjẹ́ ojú mi ṣe o. Eléyìí ni oṣó owó téèyàn fi rówó. Ẹ rí wípé méní méjì mẹ́ta náà lòògùn. Tẹ bá wo tá a tún mú wáyé nísìnyí, nǹkan mẹ́ta sí nǹkan mẹ́rin náà ni. Béèyàn bá lò yóò ṣètò dúpẹ́. Oṣó ilẹ̀ owó tó confirm ni. Kò ní nǹkan èèyàn nú. Bọ́ bá ní nǹkan èèyàn nú sí wọn bí wàá dáa ká gbé níta báyìí. Kí gbogbo àgbáyé ọmọ wà live báyìí. It's not possible. N tó fi wá lọ́kàn balẹ̀ ni wípé àwọn èyí lo aspect yẹn. Aspect tí bàbá mi fẹsẹ̀ mi lé ni pé ewé egbò àti nǹkan ẹranko. Eléyìí tẹ́ ń wò yìí ni orí ìnàkí. Àwọn bàbá tó máa ń pè lórí ìjímèrè òní. Awọ rẹ̀ yìí a máa fi ṣe ìyọ́nú láà fi ṣèpara. Awọ rẹ̀ yìí a tún máa fi ṣe àdó ọ̀wọ̀. Àwọn àwọn bàbá tó jẹ́ aṣáájú ìdíṣẹ́ yìí bí ti ń sọ̀rọ̀ yóò máa yé wọn. Lẹ́mọ̀ mèsé tí ogún ọmọ atare ọgbọ̀n ọmọ ẹ̀rù kíní kan bá ṣe máa ń pe gbólóhùn rẹ̀ nu. Bọ́ ọ bá ti pèsè tí ọjọ́ òun gbogbo bí tó bá ń lọ tó fi bọ̀ ire ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ nǹkan rà lọ lónìí iṣẹ́ yìí gangan ó sólẹ̀ owó ni. Eléyìí ṣe rí èèyàn bá gbé kámẹ́rà sí dáadáa wọ́n lè ní bàbá Fágbé oró tó lo kíní kan o. Mẹ́bà ń ló kọjá òun ò kọjá yìí ara mi o. Àwọn nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ tá ń lónìí tó sì dájú. Gbogbo àwọn tá ń ṣiṣẹ́ fún sì ń ráyè padà rẹ̀. Wọ́n sì ń dúpẹ́ fọ́lọ́run. Eléyìí lórí ìjímèrè ẹ wò dáadáa ṣe rí. Àtòrí ẹlòmíì lè ní wọ́n fi awọ ìjímèrè ṣe rí. Orí ìjímèrè ni. Òun là á fi máa ń ṣe oṣólẹ̀ owó. Ó tested confirm ni. Ìwọ́n tó bá lo iṣẹ́ yìí Ọlọ́run jọ bọ́ ọlá mu. Ṣùgbọ́n tó bá bọ́ ọlá mu bá ń ṣe àṣẹ yìí bá ń ṣàdúrà fún bàbá mi Edward Òrìṣàtọ́lá gbá ògùn ni. Àwọn àǹfààní wà ń bẹ lórí YouTube page mi o. Àǹfààní tẹ̀lé mọ́ rí ní orí Facebook ẹ lọ sórí YouTube page mi. Ìfágbénró Òrìṣàtọ́lá Herbal Medicine Limited. Ẹ ra àwọn oríṣiríṣi àǹfààní ń bẹ lórí YouTube mi, lórí TikTok mi, lórí Facebook táwa yìí náà. Eléyìí ni orí ìnàkí, orí ìjímèrè. Ẹlòmíì máa ń pè lórí àyà déédéé náà ni. Ṣùgbọ́n ló kọ Yorùbá torí ẹlòmíì tó lè mọ̀ pé bàbá kí wọ́n lè pe orí kíní yìí kíní kan nǹkan orí ìjímèrè ni. Orí ìjímèrè ni. Ohun gbogbo owó tá a ná pátá là á fi máa tẹ́lẹ̀. Ó ní ìwé bá gbé kámẹ́rà ṣe. Gbogbo owó tá a ná pátápátá là á kọ̀ tẹ́lẹ̀. Ẹ rí i pé 1000 ní 500 ní 200 ní 100 naira ní 50 naira ní 20 naira ní 10 naira ní 5 naira ní. A wá gbé orí ìjímèrè àgbélé lórí báyìí. Ògùn ti dé àgbélé lórí báyìí. Kò sí bó ṣe gbé tí ò dúró. Ẹ láìkì iṣẹ́ yẹn share rẹ̀. Àwọn iṣẹ́ tó juṣẹ́ lọ làwọn eléyìí. Kìí ṣe ẹ máa lo àwọn ṣàkóso iṣẹ́ àbí ọmọ wa lo iṣẹ́ kan tá ara ọmọ rẹ̀ gbà gbóná tẹ́rù ọmọ wa bọ̀ pé ara ọmọ tó gbóná yìí tí èsì pé bóyá àbí iṣẹ́ tí mo lò lọ́fà bí wọ́n bá lówó iṣẹ́ ìbára ọmọ rẹ̀ bá gbóná àá sọ fún ọ pé lọ ra parasitamọ́ fún iṣẹ́ tó lò kọ́ lọ́jára ọmọ rẹ̀ ó gbóná. Àwọn oògùn tí máa ń jẹ́ kí nǹkan ó lọ déédéé fún yẹn ni. Orí ìjímèrè nu tẹ́rí ẹ bá ti gbé àwọn owó yẹn ló ti ń jó yẹn tẹ́rí. A wà kó kí lorúkọ rẹ̀ lé lórí. A kó egbò túdé a kó lé lórí. Egbò túdé nìyẹn o. Egbò túdé ni. Tó máa fi okùn méjì yàtọ̀ sókùn túdé ó tú o. Ó wá rà bẹ́ẹ̀ ni bàbá iṣẹ́ yẹn mọ̀ wá fẹ́ ṣe bákan bákan. Ó tú gba okùn tó bá fi dé. Yàtọ̀ sókùn tó yìí tó bá jẹ́ egbò rẹ̀ tó bá fi dé wá látọ̀hún. Ẹlòmíì tó máa béèrè tí ò yẹ kí èèyàn tó máa béèrè lọ́wọ́ ọmọdé. Ó sólẹ̀ owó tó confirm ni. Téèyàn bá lò yóò dúpẹ́ fọ́lọ́run. Oṣó owó ni.
Osole wo tó confam. Ẹ like, ẹ share, ẹ comment. Wọ́n tó wà ń lo èbó náà tá a bá fẹ́ bá yín ṣe à ní lo gbogbo owó ìlú èbó torí pé owó yẹn ó ti fẹ́ pọ̀ jù. A wà mú ìtọ́jú lórí owó ìlú èbó, a wà fi sísàlẹ̀. Ìyẹn lè jẹ́ bí $100 náà lórí owó ìlú èbó, a wà fi sísàlẹ̀. Torí pé a ní $1, $5, $10 títí tó fi dórí $100. Táwa náà sì máa ń tó túmọ̀ sí Nàìjíríà kí ẹ má wá dàbí bùtùlù. Ṣùgbọ́n bá ṣe rí báwọn, a wà fọgbọ́n sí, a wà mú ìtọ́jú lórí owó kan ṣoṣo ń bẹ̀, a wà fi tẹ́lẹ̀. Owó ìlú tí ẹ bá wà la fi máa ń ṣiṣẹ́ yìí fún yàn. Torí tó wà lọ́hùn, ìwọ tó wà nílùú ìbò tá a fi náírà ṣiṣẹ́ fún, sí ẹ̀wà á mú. Náírà ló sì ti lulẹ̀ yìí, ọ̀nà bá wa gbé dìde. Ẹ like iṣẹ́ yìí, tested confirm ni. Ara àwọn iṣẹ́ tí ẹ máa lò tí ẹ máa fi dúpẹ́ fọ́lọ́run. Ẹ fi ègbó túdé bo gbogbo ẹ̀ tí ò ní hàn bí kankan mọ́. Ṣe rí báyìí. Gbogbo àwọn tó ti lo iṣẹ́ mi lọ́nà láì wọ́n jọ ká iṣẹ́ ni. Bàbá yìí fi àwọn iṣẹ́ tí ò ní túmọ̀ lẹ̀. Gbogbo iṣẹ́ rẹ̀ ló sì máa ń ṣiṣẹ́. Ìwọ tó wà ń lò tó nílò ẹ̀yọ́nú tó nílò owó ìgbélùú. Ìwọ béèrè àwọn iṣẹ́ tá a fún ọmọ tó máa lò. Ìjọba ọ̀ràn tí rẹ láti ṣàánú rẹ̀ wọ́n fún ọ ìwé ìgbélùú kíákíá. Gbogbo ìlú èbó tó wà tó ń wá ìwé ìgbélùú. Àwọn ń wá ìyọ́nú ìfẹ́ tó fẹ́ kí ìyàwó rẹ̀ onífẹ́ rẹ̀. Ó fẹ́ kọ́kọ́ rẹ̀ onífẹ́ rẹ̀. Ara àwọn iṣẹ́ tí ẹ máa ń lò ń bẹ lóríṣiríṣi. Àwọn gbẹ́rẹ́ àdúdú ń bẹ. Àwọn oríṣiríṣi tó tínú lé yín máa dùn tí ò ní dàrú. Àwọn eléré burúkú kan ò ní fẹnu dá lé yín rú. Osole tó confirm ni. Ilé rí tá a máa ń tò wẹ́rẹ́wẹ́rẹ́. A wà mú àtàrí kan. A wà fi lé lórí báyìí. Ògún mà ti dé. Ó ti dògún Osole tó confirm ni. Osole tó mú wá tó confirm ó ní. Ẹ rí pé a ti fi gbogbo owó tà ná tẹ́lẹ̀. A gbé orí ìjímèrè, a gbé ilé kìí sórí èèyàn o. Má sì mí gbọ́ o. Gbogbo ayé ní ń wò ó. Àwọn èlò o. Àwọn tá à ń lò yìí ó dá wa lójú. Àwọn tí sì ń lò lóríṣiríṣi gbogbo iṣẹ́ tá a fi kalẹ̀. Ẹlòmíràn mọ̀ pé iṣẹ́ kékeré kan náà ni bàbá yìí ní kí n ṣe, òun sì ń jẹun. Ayé òun sì yí padà. Eléyìí ní ìsìn ìwọ tó bá wà Nàìjíríà tó bá lè fún mi lówó rẹ̀. Ayé ṣe ń jó lọ́wọ́ ni. Táà ní yọ̀ gẹ́gẹ́ kó mi àbọ̀ fi ránṣẹ́. Bó ṣe wá wà yìí ní ìsìn ọmọ wa lò pẹ̀lú ẹ̀kọ, mílíkì tàbọ́tí láàárọ̀. Ẹ̀kọ, mílíkì tàbọ́tí láàárọ̀ ló fi máa lò. Ọmọ wa lò pẹ̀lú epo pupa lálẹ́. Nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 6383. 080 30 45 6383. Ìlú Ìlọrin ni mo wà gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ all over the world. Tẹ́ ẹ bá ti dé Ìlọrin, ibikíbi tẹ́ ẹ bá ti sọ̀kalẹ̀ ẹ̀yẹ kan gbọ́kadà. Ẹlẹ́n lọ sí ilé epo lágbo ọba. Ilé epo Alhaji Prince Muritala Ibrolak lágbo ọba. Organizer kan wá ń bẹ ní àpọ̀jù sí ilé epo yẹn gangan. Alhaji Asani ọmọ Ẹdẹ. Ẹ̀yẹn bẹ̀rẹ̀ ilé Fagbéran ọmọ Òrìṣàtọ́lá. Àpèsè ìṣègùn àgbáyé. Ọmọ apẹ́kẹ́pẹ́kẹ́. Òjò pápánu. Ọmọ Mọdákẹ́kẹ́ ni mí. Ṣùgbọ́n ìlú Ìlọrin ni mo wà. Wẹ́n tẹ́ wá mi lọ sí ìlú Mọdákẹ́kẹ́ mi ò sí Mọdákẹ́kẹ́ o. Ìlú Ìlọrin ni mò ń gbé. Ṣùgbọ́n ọmọ Mọdákẹ́kẹ́ ni mí, ọmọ Ògúnṣúà ni mí. Ọba lọ́la lèmi náà. Ìlú Ìlọrin ò ní dàrú o. Ìlú Nàìjíríà lápapọ̀ ò ní dàrú o. Ìlú Mọdákẹ́kẹ́ ò ní bàjẹ́ o. Ẹ like, ẹ share rẹ̀. Àǹfààní bẹ lórí YouTube mi gan o. Tó lè wúlò fún ọ. Wọ́n subscribe sórí ẹ̀. Ìfagbẹ́rọ Òrìṣàtọ́lá Herbal Medicine Limited. Ní TikTok bẹ́ẹ̀, ní Facebook bẹ́ẹ̀. Ìfagbẹ́rọ Òrìṣàtọ́lá Herbal Medicine Limited. Ẹ yẹ subscribe sórí YouTube page mi. Ẹ ra àǹfààní lóríṣiríṣi bẹ́ẹ̀. Téèyàn máa ṣe tí ó sì máa dúpẹ́ fọ́lọ́run. Nọ́mbà tẹ́ pè mí sí náà ìkan sí ká tó máa lọ 080 30 45 6383. Gbogbo ìwọ tó bá lo iṣẹ́ ìtọ́lọ́run bá lọ́dọ̀ lóhùn.
gẹ́gẹ́ bí ìṣe mi gbogbo ìgbà mo bá ń fàdúrà ránṣẹ́ sí bàbá mi Edward Òrìṣàtọ́lá kọ́lọ́n bá ń fọ̀run kẹ́yìn rẹ̀ tó filẹ̀ ọmọ bàjẹ́ kò dàrú kò sì ní dàrú kò sì ní bàjẹ́ ṣùgbọ́n tó bá ti ṣiṣẹ́ yìí tó bá jẹ́ bá ń fàdúrà ránṣẹ́ sí títí ìgbà mẹ́ta tó máa ń pàdé ire gbà.